ẹ kalẹ̀ ẹ má dà pa ara yín àdúgbò bo lẹ ti wá. Ọmọwùmí. Ọmọwùmí kí ló ṣẹlẹ̀. bàbá yìí ni mo notice pé ọmọ mi àwọn aráalé sọ pé tó bá fẹ́ tọ̀ pé ó máa ní kojú ara ń ta òun bó ṣe wá dilé ni àǹtí mi gan-an wá bá mi ní àná bó ṣe wá dilé ni mo wá mú wá sọ́dọ̀ ọ̀yà mo sá bí léèrè mo bí léèrè ó ní rárá kò sí nǹkan mo sá ní kó bọ́ pàǹtì ẹ̀ mo sá tọwọ́ bọ̀ ní abẹ́ ọwọ́ ìwọlé ta lẹ́ni yẹn ta ni ẹni tó máa ń bẹ́ẹ̀ ní nǹkan kan pọ̀ ó ní ẹni báyìí ni òun la fi wá lọ síbẹ̀ la fi lọ bá ń lé. ọmọ ọdún mélòó ni ọmọ yín. 13 years. ọmọ 13 years iṣẹ́ kílẹ̀ yín ṣe. epo mò ń tà. nílé àbí lọ́jà. nílé. nílé. ilé ilẹ̀ tí ń ta epo. sọmọ yín ò kí ń sí lọ́dọ̀ yín ni. ọ̀dọ̀ màlẹ́mí ló wà. ọ̀dọ̀ mọ̀ sí yín ló ń gbé. bẹ́ẹ̀ni. níbo mọ́ mi yín gbé. ọba àwọn náà wà lọ́mọ ogun mi yẹn. ló ń gbé bẹ́ẹ̀ yẹn. ẹ jọ gbé papọ̀. bẹ́ẹ̀ni. dáàdì rẹ̀ ńkọ́. dáàdì ẹ̀ wà lókè àdó. ẹ jọ gbé papọ̀. bẹ́ẹ̀ni sà. ẹ ti lọ́kọ míì tí yín. bẹ́ẹ̀ni. ok kó lè tí ò lè máa gbọ́dọ̀ yìí. kò sí nǹkan. ìgbà wo ni ẹ̀yin àti bàbá yẹn ti níyà. ó ti pẹ́ o. ọmọ ọdún mélòó ló wà ń gbà yẹn. bóyá bíi 7 years ṣá. ló wà tẹ̀yìn àti bàbá yẹn ti túká. láti jọ depart. ó ti wá pé 13 báyìí. bẹ́ẹ̀ ó máa ń lọ síbẹ̀ o. ó máa ń lọ bàbá rẹ̀. ó máa ń lọ bẹ̀. iṣẹ́ kí ni gan máa ń ṣe. ó ti rẹ̀ wọ́n epo náà tà tẹ̀lé. àwọn náà ta ṣùgbọ́n ilé ni wọ́n wà báyìí. òun máa ń kiri. kò kíkiri o. kí n kiri. ok ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà. ẹ bá ń gbẹ́nu sí kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. ok ẹ kalẹ́. ẹ kalẹ́ sà. sà orúkọ yín sà. Amos Kwame. Amos Kwame. yes sir. ọmọ orílẹ̀-èdè bo ni. ọmọ Ghana ni. ọmọ Ghana ni. yes sir. ìgbà wo lẹ ti dé Nàìjíríà. since 1989. 1989. ibi tẹ́ ti fẹ́yàwó náà ni àbẹ fẹ́yàwó láti Ghana. no mi fẹ́yàwó rí kan ní Ghana ní Lagos. fẹ́yàwó Lagos. ó tẹ̀ ti bímọ fún yín. níbo ló wà báyìí. ọmọ ọ wà ní Ghana. ó wà ní Ghana. yes. èwo lẹ tún wá ní báyìí. èrè ó wà mi fẹ́ mi níbi. ẹ fẹ́ mi Ìbàdàn. níbo lẹjọ́ ń gbé. pé Ọlọ́ṣogbo. Ọlọ́ṣogbo. yes sir. ṣé lóòótọ́ ni tí wọ́n sọ. òótọ́ ni sà. òótọ́ ni. ẹ mélòó lẹ bá ọmọ yìí lájọṣepọ̀. láàmẹ́ta. mẹ́ta. ẹ̀mẹ́ta. yes sir. lóde ṣé ẹ níyàwó tí bẹ́ẹ̀ níyàwó ńlé. mi mọ ọkọ tó ṣe mi dáàdi Ọlọ́run. ọmọ ilé ó kìlì pọpọ tẹ́lẹ̀ bá tó kọ àkìlì kò mú owó wá èdè mi ló wá sọ fún ẹ pé jẹ́ máa kìlì mo sọ pé wà lọ skul máa fún ẹ ní owó skul ojoojúmọ́ lórí fún ẹ ní owó bàmí mọ ọkọ tó ṣe ó ṣe mi tí mi ti lọ ṣe báyìí lọ. kò dáa. lọ èmi ti mọ kò dáa èmi ti mọ pé kò dáa lọ. ṣé ẹ ní ọmọ tí ó jẹ́ ìjẹ́. ọmọ mi 9 years. 9 years ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ bí fún yín. no ó ṣẹ̀ṣẹ̀ bí fún mi 1.5. 1.5 years. yes sir. ẹ ti tó ẹni ọdún mélòó báyìí. 45 sir. ẹ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run. family wa sọ pé wàá rí broda mi pápá wàá rí broda mi wá sọ pé ó ju 50 lọ bákojú orí tó tẹ̀lé mi sọ pé wàá rí ó dàgbà jù mí lọ sẹ́f. ẹni tó jẹ́ àbúrò yín. ojú ẹ̀ tó ti dàgbà jù yín lọ. yes sir. níbo ló ń wà. ó wà ní Ghana. Ghana ló wà. ó wà ní Èkó tẹ́lẹ̀ báyìí ó ti lọ sí Ghana. ẹ̀yin nìkan lè wà ní Nàìjíríà báyìí. àwọn family mi nìkan ló wà. àwọn family yìí tó kù ńkọ́. family tó àwọn gbogbo wà ní Ghana náà. gbogbo yín wà ní Ghana. yes sir. ẹ máa wá pè wọ́n àbí. àwọn ọ̀rẹ́ mi ló wà ń bí. àwọn ọ̀rẹ́ yín wà ń bí. ẹ máa láti pè wọ́n. àwọn ti wá bí lẹ́ẹ̀kan. wọ́n wá bí lẹ́ẹ̀kan. àwọn sì wà wọ́n wá ìyàwó rẹ̀ náà ẹsẹ̀ lọ padà nù. kí lẹ wá fẹ́ báyìí kí lẹ fẹ́ ká ṣe báyìí ọmọ yìí kéré lẹ́ẹ̀mẹ́ta. kéré sa. kéré. ó kéré. mi fẹ́ bẹ̀ ya ẹ̀ àti ẹlẹ́yà pé owó gbogbo táwọn nù owó money wey dem will spend
I will take possibility of it. Owó tó ń bá fẹ́ ná. Flog everything. To flush everything out. Yes, sir. You won't give them. I will do. Yes, sir. Okay. Make the car go spiritual. Anything, I will stand. Okay. Well, that's all. If you give them money, say you give the lady thing where you come out from her body. Huh? Can you give her? They say they will flush. They will carry her go hospital. Okay. Now you say you want beg Eleha and her mother. Yes, sir. That money where they want spend on to it. flush her body, you go give them. Yes, sir. I'm now asking you, apart from the money that you won't give them now, say you go give the pikin. Waiting you come out from her body. I will give her something. Give her money. Yes, sir. To take care of her life. Yes, sir. How much you want to give her? And how they go? Huh? How much you want to give her? You tell me how much you have. I want to take. Say you go give her 100 million. I never seen that before, sir. See the trauma where you give her. Say you go restore her. You know, every time. If you know, think of what you have done in her life. For life trauma now. Yes. Say money they buy them. No, money cannot buy anything. Money can buy. No, money cannot buy anything. That is why I say if you can give her 100 million. No, I will not get. I no get. You no get. Yes. No wala. Ẹ ti ẹ ṣeun. Bàbá yìí gan dàwa láàmú kò sọ kò ṣe kò dàwa láàmú kankan. Ẹlẹ́yà fẹ́ sọ̀rọ̀ kan. Ẹ sọ̀rọ̀. Ẹ kalẹ̀ sà. Ẹ kalẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ṣé rí màmá ẹ̀ ó ń ká lòlò torí gbogbo ìrìn àjò tó ṣẹlẹ̀ kò hàn sí màmá gan. Ní after 3 years ago mo lọ bá bàbá ẹ̀. Kí ló dé kí n dé lọ bá ọ̀dọ̀ ọmọ sí ni ọmọ yẹn ń gbé. Bọ̀ ẹnìkan ló sọ fún mi pé ní ìjẹta ìyẹn ní ọjọ́ tí mo ní mo lọ síbẹ̀ wọ́n ní ọmọ yìí wọ́n ló ń fọwọ́ mú inú pé dẹ̀ ń gàn jìnrìn pé ojú ẹ̀ pọ́n àwọn báwọn ṣe ń bí léèrè ọ̀rọ̀ mọ́ sí ń pè láti mọ́ nìkan má bí léèrè ní tó ń ṣẹlẹ̀ pé kí n bí léèrè pé kí ló mú mo wá pè lágbẹ́já kí ló mú ẹ ó ní kò sí nǹkan kan ẹni tó sọ̀rọ̀ ó ní kí n tún lọ tún bí ọjà wọ́n wá ní kí n bí léèrè pé ṣé virgin ló wà mo wá tún mú mo ṣàbẹ̀ mo bá sọ̀rọ̀ wọ́n ní jọ ṣé virgin lówó ní virgin lòún wà mo ní wọ́n sọ pé ó ní rárá o bí mo ṣe wá nà wọ́n wá ní kí n bí léèrè pé ó ní ọ̀dọ̀ máa kan tó máa lọ ní ọ̀nà bí à ń pè bí nǹkan ní odò òbúlẹ̀ wọ́n ló máa ń lọ sọ́dọ̀ máa kan pé ó jẹ́ Ghana pé òun torí pọ́pọ́ọ̀fù ló ń tà àwọn tó máa ra pọ́pọ́ọ̀fù wọn máa gba pọ́pọ́ọ̀fù lọ́dọ̀ ẹ̀ wọ́n ní ọbẹ̀ ló máa ń lọ ara mi ò gbà mo múra mo bá lọ síbẹ̀ mo dẹ̀ débẹ̀ mo bá ó wọ ṣòkòtò náà ni ló lọ́ máa ra wọ́n ní kí lọmọ yìí wá ń ṣe lọ́dọ̀ ẹ̀ ó ní ó máa gba pọ́pọ́ọ̀fù ó dẹ̀ máa wá sọ́dọ̀ wọ́n máa fún 100 wọ́n máa fún 200 naira mo ní lẹ́yìn bí mo ṣe ń sọ ní èmi má jẹ́ kọ́ ọmọ yẹn wá síbí báyìí mọ́ mo ní tó bá wá mo ní mi ò ní mọ́jú ẹ lọ sọ station mo nítorí tá a bá mo lọ station wọn máa fi ẹlẹ̀ ọwọ́ máa kanwọ́ mo lórí Yọmí ní òwà gbé ẹ ní 3 years ago. ṣé ẹ̀gbọ́n tí mo sọ ní sà ṣé mo ló jókòó yìí 3 years ago ni mo lọ bá níjọ́ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ni mo láwọn ará ilé pè mí inú dùn mí fún màmá ẹ̀. ẹ̀yin náà ṣe dáadáa. mo gbà sà. 3 years ago. ṣé ẹ̀gbọ́n tí mo sọ aláàjì ẹni wọ́n fún mi lára mi ni right. gbà tó fún lára mi yẹn. àwọn àti ọmọ sọ yìí pé òun sì wà virgin tá a bá ní ká lọ fọ ọ̀rọ̀ yẹn máa yìí lè rope mi kò sí evidence fún mi èmi ìyá ọmọ gan alára gan kò ká yọ ọmọ ẹ̀kún ó jẹ́ tó ń bá mi lọ́kàn jẹ́ kẹ́sì yé sọ̀rọ̀ tà lè gbójú gan lálẹ́ ìtàn tó rọ̀rọ̀ pọ̀. ibi tó kún kan ibi tó tún next step ló kún. ìkejì ọmọ ìgbà bá ó sòtà ni kò mọ bí tọmọ ẹ wá dà kò mọ bí tọmọ ẹ gbé. ìyẹn ìyá yìí. bẹ́ẹ̀ni kò dúdú méjì yẹn lọ láyé ọ̀tọ̀run. fún bàbá wọn náà. bẹ́ẹ̀ni bàbá àti bàbá fẹ́yàwó tó pọ̀ àmọ́ wọ ìyá ló lọ́mọ. kí ló wà lọ́lọ́kọ̀ mi sí. kò yé mi o ó jẹ́ tó bá mi lọ́kọ̀ jẹ́. nígbà tó lọ́lọ́kọ̀ mi sí ọkọ tó fẹ́ lóun fẹ́ fẹ́ tọmọtọmọ. ìyá tó rẹ̀ lọ́lọ́run sábà bí gbogbo ìrìn àjò tó ṣẹlẹ̀ kí ẹ ṣe pé mi ò mọ ohun tó yẹ nígbà tí mi ò bọ́ mo ṣe lè sọ mi ò ní obìnrin tó dàgbà kò jẹ́ kí bóyá pé mo lè sọ pé báyìí ló ṣe lè rí jẹ́ àmọ́ àbúrò mi ni bí wọ́n bá ní wọ́n lè tọpinpin ọlọ́mọjẹ kí n jẹ̀bi nígbà tí mo ti wọ́n tó ní kò rí bẹ́ẹ̀ ìyá ọmọ náà dẹ̀ ní kó lọ́wọ́ mọ́ lọ́dọ̀ mọ̀mísí tó wà mọ̀mísí gangan táwọn gan dáná ọ̀rọ̀ gan ló pọ̀ jù wọ́n ní kọ́ ọmọlọ́mọ gbá pọ́pọ́ọ̀fù
àgbàlagbà àti ọmọ yìí nìkan ló ń gbọ́dọ̀ ọmọ ìyá ni. ó ló ń gbọ́dọ̀ ní tó ṣẹlẹ̀ ní kì í ṣe ó rẹ màmá bọ̀ màmá yẹn ló wo ọmọ yẹn láti kékeré mọ́ ìmí ló wo ọmọ yẹn láti kékeré reason nìyẹn kì í bóyá pé ńgbà tó dàgbà màmá gbà sọ́dọ̀ ló jẹ́ kí n sọ pé ọ̀rọ̀ yìí ò lè yanjú báyìí bá a ṣe mú láàárọ̀ wọ́n ní station wọn lọ́rọ̀ yìí lè yé ṣe station kọ́lọ́n dá kọ́mọ́ ti bá wa jókòó Oríyọmí báyìí ó jẹ́ kọ́lọ́n jókòó débi tó ń lọ tá a bá dé station látàárọ̀ wọ́n máa ti kọ́ owó tó ráwọ̀ èèyàn rẹ̀ wọ́ látàárọ̀ ó mú èdè ṣe mo nídìí owó kí mo fẹ́ fowó ẹ̀ ṣe mi ò lábí òṣàgbé àmú bá mi lọ́kàn jẹ́ mo bí tèmi. ẹ̀dìdé ìyá ẹ máa bọ̀. níbo lẹ ń gbé. ọjà bọ̀. Ìbàdàn lẹ́sìn wà. ìgbà wo lẹ rí sí ọmọ ìyá àti màmá last. mo máa ń lọ síbẹ̀. ẹ wá kí n ṣàkíyèsí ọmọ yẹn ní 2023 tí wọ́n sọ yìí ẹ gbọ́ sí. wọ́n sọ ẹni tí wọ́n lè sọ báyìí nìsín náà wọ́n sọ ẹni tí fún mi wọ́n sọ wọn kan fún mi. ẹ ṣe dáadáa o. ṣé àbúrò rẹ ṣé táyíkà ni wọ́n ni. ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ níbo làbúrò ẹ̀ wà. ọ̀dọ̀ mi náà ló wá tẹ́lẹ̀ kó tó di pé lóun ò gbọ́dọ̀ mi mọ́ pọ́lọ́ bàbá òun lòun fẹ́ lọ máa gbé. ó wà lọ́dọ̀ bàbá rẹ̀ ṣó débẹ̀ àbí ò débẹ̀. ó débẹ̀. ìgbà tó débẹ̀ kó tó wá sápò. ìgbà tó débẹ̀ ó tún lọ sí ọ̀dọ̀ àbúrò mọ́ ìní tó tún lọ ń gbé bẹ̀ kó tó di pọ́n padà tún ní kódà àwọn ganan tún wá mú lọ́dọ̀ mi gbà yẹn pé ó lóyún òun ò gbọ́dọ̀ mi àtìgbà yẹn náà tún ti sá lọ a tún lọ mú ní níbi ayẹyẹ ńjọ́ yẹn àtìgbà yẹn ló tún ti wá sá padà. ọkùnrin àbóbìnrin ọkùnrin ọmọ ọdún mélòó ni. 10 years. ó ti wà ń ta báyìí tiẹ̀. kí ló kọ rẹ̀. Mohammed. ẹ ní fọ́tò rẹ̀. àfọ́tò ẹ̀ wà ní. bàbá rẹ̀ wá bìkítà rẹ̀ náà. báwo lẹ́yìn bàbá rẹ̀ gan sọ̀rọ̀ láàsì. sọ̀rọ̀. àgbàlagbà ni wọ́n àbí. bí àgbàlagbà náà bí ọmọ kékeré ni wọn kì í ṣàgbàlagbà báyìí. ọkàn níyàwó tó pọ̀ ni. mo ti rí obìnrin kan tí ọkọ lòun ò fẹ́ mọ́ òun ò fẹ́ mọ́ ọ̀dà mo ti gbà pé ọ̀fẹ́ ni mọ́. mo dákun sóore kan fún mi jẹ́ nǹkan kọ̀ fún mi yàrá kan kí nǹkan wà nù léwu kí n má fún mi lóúnjẹ ó yà má sì mi láṣọ yẹ̀ wò kí nǹkan wà nù lé káwọn ọmọ rẹ náà sì wà lábẹ́ òrùlé yẹn kí n máa gbé bẹ́ẹ̀ kí n máa ṣẹ́rú àwọn ọmọ mi lákàtà rẹ torí tí n bá kú ò èyí lè dá láti lè máa sọ fún ọmọ pé jókòó bẹ̀rùn ọmọ mi lè má gbọ́ ṣùgbọ́n tó bá kàn rí pé bàbá àwọn ń bọ̀ wálé lálẹ́ ó ṣeé ṣe kó má ya pàpà ńlági ẹ jọ̀ọ́ bí ó bá wá lè tán tẹ́ ẹ fẹ́ kúrò ẹ mú aṣọ ọ̀já yín ẹ fún pínpín lórí àwọn ọmọ láwọn ọmọ tí ò bá tí ì dàgbà tí wọ́n tí ì gbọ́n tí wọ́n tí ì lè dá ronú fúnra wọn ẹ kẹ expose àwọn ọmọ yìí tí ẹ ká expose wọn sí. bàbá Ghana ẹ ti dáràn o tí ẹ mọ̀ bẹ́ẹ̀ èmi ò ìbínú bò. Forgive me. If someone do your pikin like this wetin you go do. tí ẹ̀ka bá ṣe ọmọ rẹ báyìí kí ló ṣe. kò dáa. kò dára. no we know kò dáa kí ló máa ṣe wetin you go do if someone do your pikin like this you no fit do anything. I will no gree. I will no gree. wetin you go do say you go settle am náà ni talky. No. 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 But you have money that you go settle no, them. No, it's not money. I say, I just beg all Nigerians to forgive me. To forgive you. I beg. You don't spoil our life. You don't know. You don't know. Ojú ò kì í ti àwọn èèyàn. I'm not even ashamed. You mount on this small pikin. How you feel? How are you feeling now? 13 years of age. You go suffer for am. Maybe call your family, call your relative.
pẹ̀lú ògo Ọlọ́run bílẹ̀ bá ti mọ́ bílẹ̀ bá ti mọ́ bílẹ̀ bá ti mọ́ bí láti àbí bá ló ṣe máa rìn from àkóbọ̀ tù àbí bó ti máa bẹ̀rẹ̀. DPO àkóbọ̀ akínyẹn ṣé o ẹ máa retí wa láàárọ̀ ọ̀la. jurisdiction tiwa lè mí sọ̀rùn. láti àkóbọ̀ wọ́n lọ sí tágẹ́ẹ̀tì láti tágẹ́ẹ̀tì ó di ìyàgànkú state CID láti state CID aláì yóò dé kóòtù láti kóòtù tí Agodi ò bá tí ì kún ó lè dúró lágodi àbí abolongo lọ́yọ̀ọ́. bá a pe ọlá kó máa wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ sì mọ̀ pé bàbá ti pe ọlá lórí ètò ọ̀rọ̀ tó wọ́n ọ̀gbọ́nù all the way from Ghana come Nigeria with the knack small pikin. Wetin you wan say? Talk now, abi no say anything again. Forgive me. Talk. Speak louder. Forgive me. Me or the Nigerian? Talk. Beg Nigerians, forgive me. It cannot happen like that again. It cannot happen like that. I beg all Nigerians. Because my brother is sick. I'm the one who they take off. Then I beg. Where's your brother? He's got, but he have a look. Now he get the work where he manage for. Where is he? He did for Ghana. He gets to look. You know, work more than 1 year now. So you still have another brother? For Ghana. And my this thing. I have another brother. That younger brother, ba? The younger brother. The one who get the job where they do. Now your elder brother. That's why I see. Yeah, your younger brother feel come to Nigeria now. That's why I said if you give a 1 million yourself to come Nigeria, I said you don't come. Because as you come here, you don't see work. You suffer. The work where they do, you go do them now. I say you no get working. Me? I do umbrella before now. And what you go do? What are you doing before? Umbrella. Umbrella. Yes, I just umbrella before. Now what they do? Umbrella. Yes. So you repair umbrella. Yes. To sew the tapuri with everything. Canopy. Okay. I don't know what you go say now. The Nigerians say they know feel gree. They said they know feel gree. I don't know what you go do now. I beg. I beg Nigeria, forgive me. If not for Ghana, now someone do this. You know their punishment now. I know say I commit. Now committee. I know say I commit. You commit, yo. I know say I commit. You commit. This is my first time. That's the first time. This is not your first time. It's first time. This is not your first time. I swear. This can never be your first time. I swear. It's my first time. If not your first time, it will be if now once. No be once, no be twice. Three times. More than that. It's not more than that, madam. When you are come meet me for shop, I don't have anything with you. Now. Earlier I come meet you since 3 years back. Then that I don't have anything with you. Don't have anything with her, Abi. You swear. Now after that, you now have the guts to still have sex with that pikin. That means you are telling her that she's nothing. She can't do anything. Ella, beg. How will I accept your apology? Forgive me. Ella. No be Elia now. No. This issue don't beyond Elia. Now the Nigerians now. I beg Nigerians. I beg. Okay. When you get to see, even the police, the station too, the police, they will just, okay, when you get to court, tell Adajo to forgive you. Like, this is your first time, and Adajo go know what thing go do. Adajo can release you and can do anything, but for our own hand, we are helpless here. Mami kan lẹ o, kò sí nǹkan tó mami kan lẹ ń bí o, mami kan lẹ o. On your feet, sir. You can be on your feet. Ọlá. Ẹ kí ìyá yẹn lọ ná, ẹ jáde ná. Ọmọ yẹn náà jáde. Ẹlẹ́yà yẹn náà jáde báwọn. Ẹ yà bá Ghana, ẹ dìde, ẹ pẹ̀lẹ́.
aṣọ sásọ wọn náà ní àbí ẹjọ àkọ fún mi tálá máa káṣọ wá. èmi mo fún wọn láṣọ. wọn wọ́n sọ débi tẹ́lẹ̀. orúkọ mi ni Adékọ́lá Sàfàdín mo wá láti àdúgbò Amúlòkó nìbàdàn. Yes sir. Kí ló ṣẹlẹ̀? Yes sir. Tíya. ọmọbìnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi yìí mo fẹ́ sílé. Ìyàwó yín. bẹ́ẹ̀ ni sà mo dẹ̀ fẹ́ ní Sùlọ́kà tó jẹ́ pé mo àwọn ẹbí ẹ̀ kò sí nǹkan tó yẹ kéèyàn ṣe tá a ṣe lórí ẹ̀ so àdẹ̀jọ́ ń gbé bá a dẹ̀ sí jọ ń gbé Ọlọ́run pé kí ọ̀rọ̀ ọmọ kò tètè wáyé ní àárín wa so aṣáà ń ṣe gbìyànjú at least tí n bá ní kí n kà á lọ sí hospital tó bí mẹ́ta wọ́n ní yóò bímọ wọ́n dẹ̀ sọ tájẹ́ẹ̀tì ìgbà tí màmá súnmọ́ tó bá ti parí nǹkan àlejò rẹ̀ so ìgbà tó tún yá àwọn òbí ẹ̀ tún pè mí yà àwọn fẹ́ kí ibìkan wà níkìrè lọ́dọ̀ àfáà kan wà àtúnjọ lọ síbẹ̀ so ìgbà tá a dé ìkìrè yẹn náà wọ́n sáà ní pé ká ṣe nǹkan ká ṣe bá ká ṣàwò èmi náà mú kówó lẹ́ ń bẹ̀ bàbá ò ná 5 naira ń bẹ̀ bàbá bẹ́ẹ̀ ni adúpẹ́ pé wọ́n tiẹ̀ mú wa lọ sí ibì kan so ẹni yẹn náà ní pé ká ṣàfọkànbalẹ̀ pé yóò lóyún àṣàǹbá life lọ èmi dẹ̀ lélẹ̀ yìí èmi máa ń travel ni tí n bá ti travel yóò pè mí láàárọ̀ yóò pè mí lọ́sàn yóò pè mí lálẹ́ yóò mọ̀ ṣàdúrà fún mi dáadáa lẹ́dẹ̀ o ẹ ra àánú gbà o ẹ ṣe gbà ṣe ti jẹun ṣe ti ṣe gbà ṣe ti ṣàwò ó tún wá jẹ́ kí n rí láì lórí débi wípé tí n bá wò báyìí pé báwo pé ọmọ kékeré kọ́lọ̀ ọmọ ṣàánú mi o ó jẹ́ kí wọ́n tètè lóyún nítorí pé mi lóbìnrin kankan tí mo fẹ́ fẹ́ mọ́ kọjá pé bó ṣe wáyé mo máa ń tájẹ́ ti èjì àti èjì mi pé tó bá wà báyìí tí mi bá wà èjì òun náà wà èjì àsìkò yẹn gan ni mo gbádùn rẹ̀ èrò tí mi máa ń rò lọ́kàn nù nítorí pé bó ṣe ń ṣe sí mi ó máa ń ṣe dáadáa sí mi gan so àṣàǹbálà yẹn lọ bó ṣe àti sọ fún mi pé òun lóyún o pé òun ò rí nǹkan oṣù mọ́ nǹkan kan pé alhamdulillah ohun tí mo máa ń sọ fún ọ Ọlọ́run ó ṣe ìyanu ok mo wá travel mo ṣe wá travel ó tún bẹ̀rẹ̀ sí pé mi bí ṣe máa ń pè mí ó ń ṣàdúrà ó ń ṣe gbá ó ń ṣàwò kí ni mo sáré fáyọ ni pé ó ṣàpadà pè mí pé oyún yẹn ti bàjẹ́ o mo wá sọkàn ọkùnrin mo sáré sọ mo ní má torí ẹ̀ ronú o má ronú kankan o fọkàn rẹ balẹ̀ Ọlọ́run tó ṣe èyàn yóò tún ṣe èmi ṣe sùúrù o má ronú o sọ pé mi ì sí nílé o èmi náà ó dé títí ọ̀túnla so gọ́sùn gbogbo tó ṣe wá di ọjọ́ kejì ọjọ́ tó pè mí pé oyún bàjẹ́ yẹn ó pè mí láàárọ̀ ó tún pè mí lọ́sàn ó wá pè mí pé ibo lẹ wà mú ní mo wà ń bíṣẹ́ ó ní sẹ́ ti jẹun ní mi ti jẹun ní tẹ́ bá ti jẹun kankan ẹ má pẹ́ tẹ́ fi lọ jẹun ẹ lọ jẹun tẹ́ bá ti jẹun tẹ́ pè mí òun kankan olókè àti ti ń kẹ́rù èmi ò mọ kankan kí ni màá sá fàyọ ni pé bó ṣe dùrọ̀ lẹ́ mo ṣe ní kí n lọ rìláàsì inú ilé ni àwọn ará lébọ̀ ẹgbẹ́ lé mi bá pè mí pé dáàdi wa ẹ̀yin àti ìyá ayọ̀ náà máa ń pè pé kí ló da ẹ̀yin àti ìyá ayọ̀ pọ̀ kí ló ṣẹlẹ̀ ọmọ ti kó gbogbo ẹrù ọmọ ló ti lọ obìnrin nígbà bóun náà ṣe wọlé nìsín ni ó rí pé ó ti kó gbogbo ẹrù ó wá dàbí ìgbà tí mò ń lálàjọ yẹn ibẹ̀ mo ti ń rò lọ́kàn pé àbóyún tọ́mọ yẹn lọ bàjẹ́ àbóyún yẹn ò bàjẹ́ ni mo bá pè mo kọ́kọ́ pe àfáà kan wà àfáà yẹn alísù náà ni ọjà àbúrò màmá rẹ̀ ẹni yẹn ọ̀dọ́ rẹ̀ mo ti kọ́kọ́ lọ mọ́ bá ọ̀dọ̀ àfáà yẹn ló ń gbé tí mo ti lọ mọ́ ń bà mo ti lọ bẹ̀ bí ẹ̀mí kó tó di pé mo wá lọ sọ́dọ̀ àwọn ìyá ìka tó ṣe ní káyìn gbà yẹn mo wá pe àfáà yẹn sàwọn àlékún àfáà dá mi lóhùn mo ní nǹkan báyìí Táíwò wọn mọ̀ ló ti kó ẹrù jáde àfáà ní láéláé kò jẹjẹ bẹ́ẹ̀ nígbà tí ó ṣe pé bóyá orí títì láti ríra nǹkan kan pọ́nmọ́tẹ́ fẹ́ ní Sùlọ́kà pé kí ló yẹ tó ẹjẹ́ wọn ò pe màmá rẹ̀ tó bá tó bí 10 minutes kí n pa wọn padà mo bá wò dán ó tó bí 10 minutes mo bá pe àfáà yẹn padà àfáà yẹn bá ní òun ti pe màmá rẹ̀ o àwọn ọmọ rẹ̀ náà sọ pé àwọn ọmọ ibi tó wà o pé ọkàn pé àwọn ní pé káwọn sáà fọkàn balẹ̀ àwọn ọmọ ibi tó wà o nǹkan kan God so good musa àti wá dé lọ́jọ́ kejì mo pè é hàn mo ṣe pé àfáà yẹn tán mo wá pé òun gangan náà fúnra wa rẹ̀ mo pè é Táíwò gbọ́ kí ló ṣẹlẹ̀ ó ló fẹ́ lọ tọ́jú ara òun ni o ó ló fẹ́ lọ tọ́jú ara òun ni o ó fẹ́ lọ tọ́jú ara rẹ̀ tó bá fẹ́ tọ́jú ara rẹ̀ síbájọ́ mèmí àti ẹlọ́yẹ kó jẹ́ tí ẹ̀ máa ń fa ilẹ̀ yìí olórí ni èmi sàlọ́kọ rẹ̀ lọ́ba ni ẹ ó sàfẹ́ lọ tọ́jú ara òun ni kò sí nǹkan kan ìgbàdógójì èrò ọ̀wájà ọ̀dà o ìgbà tí máa délé lọ́jọ́ kejì báyìí ó ti kó gbogbo ẹrù nílé lọ pátápátá irú kí n lè lé Ọlọ́run ọ̀dà sáájì ìrún bá pe màmá mi alájà bá ní kí n ṣe sùúrù tó bá di Sunday ká lọ bá àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó dẹ̀ ṣe di Sunday yẹn àti mi kan wọ ẹlẹ́yà ni mo fi pàṣẹ rẹ̀ mọ́
ọmọ yìí àti mi ẹ̀mí ló sọ pé àwọn gangan náà introduce ẹ̀ sí mi kí n fẹ́ èmi màmá mi pẹ̀lú àǹtí mi ẹ̀ abágbéra ọ̀dọ̀dọ̀ àwọn òbí rẹ̀ gbàtà débẹ̀ àbáyà rẹ̀ àbábàbà bàbá ní inú àwọn dùn báwọn ti ń expect pé à ń bọ̀ gan ni alájà bá ní ìyàwó mi náà ni bàtà wà rí nílé gbàdúgbò jèrò ọ̀wájà alájà sá sọ̀rọ̀ ilẹ̀kùn bàbá sá dá bàbá ní àwọn náà ọmọdé tó wá o bó ṣe ọkàn sásọ fáwọn pé ibi tó ń wà káwọn sá fọkàn balẹ̀ káwọn sá ṣe gbá inú mi sàn rú bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ pé mo ṣe wá dá bàbá mo ní bẹ́ẹ̀ ṣe ń wo mi náà èmi náà ti kúrò ní ọmọ kékeré o kò pọ́síbù kọ́ ọmọ yóò gbégbèsè kẹ́ ẹ sọ pé ẹ mọ o torí orí alájí Síkírù Àyìndé Barrister ó ní díẹ̀ lọ́wọ́ ọmọ burúkú pípọ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ mo ní kò pọ́síbù kẹ́ ẹ sọ pé ẹ mọ ibi tí ọmọ yín wà mo ní ẹ kílẹ̀ ń gbé pamọ́ fún gan ẹ jẹ́ kémi àti ẹjọ́ ìràwọ̀ náà wọ ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ nítorí pé a ní kínníkínní títí báyìí ọkùnrin àtòbìnrin tẹ̀jọ́ máa ń sàlẹ̀ sọ àbóyá pé yẹn tiẹ̀ ní àwọ̀ tìǹtìǹ báyìí kò sí nǹkan kan tó jọ láàrin wa àṣà sọ̀rọ̀ lọ́jọ́ yẹn bàbá yẹn sáà dìbò wa ni bá ti bàbá padà sọ̀rọ̀ bàbá ní pẹ̀lú ògo Ọlọ́run lọ́túnla káwọn ọ̀ràn ṣe pé wa ìbínú tó wà lára ẹ mọ̀ ìwúlẹ̀ pé mi o màmá mi ni àǹtí mi ni ẹ tó wá wù ìkẹ́ pé náà méjèèjì oníkẹ́ pé mi mo sábà pé tó bá sà pé màmá mi àṣàjọ wá bẹ̀rẹ̀ náà padà ní bí n ṣe wá rí wọn lónìí bí a ti mú rìpọ́tù wá síbi ó sà bímọ ọjọ́ Monday àwọn èèyàn mi náà dẹ̀ ti sọ fún mi láti gbà wọ́n ní kí n jẹ́ ká máa wò ó bí ṣe bọ́ fẹ́ bímọ kò sí bá ṣe lè gbé sá fúta ní mọ̀ gbèsà àbí ọ̀rẹ́ lọ́sà wà á sá mọ̀ sá ni a lè ṣe calculation ìgbà tó kúrò lọ́dọ̀ mi sígbà tó bímọ mo rí pé oyún bí oṣù 3 ló gbé lọ ṣé ẹgẹ́ bẹ́ẹ̀ sìn ìdí nìyẹn tó mi fi wá sí bíbá yìí. sọ ti wá bímọ. ó ti bímọ ọjọ́ Monday. oyún oṣù 3 ló dẹ̀ gbé lọ sọ. bẹ́ẹ̀ ni sà. ṣé bí sọ́dọ̀ àwọn òbí wọn náà lọ. mi ì lè sọ pé bẹ́ẹ̀ ni mi ì lè sọ pé ó pọ̀ sí kò jẹ́ bẹ́ẹ̀ gan torí pé wọ́n jẹ́ kárí sẹ́wọ̀n kó tọ́kùnrin àtòbìnrin bá jọ ní àwọ̀ ṣebí n tó dàbí ni pé kẹ́ ẹ̀ invite àwọn méjèèjì níyàwó tá a fẹ́ ní sulọ́kà ṣebí n tó dàbí ni pé kẹ́ ẹ̀ pè wá lọ́tún lọ́sì èyí tí n bá ń ṣe tí bá ń bí nínú kó sọ láti jọmọ gbé gbèsè ayé wa lọ débi wípé gan kò sí àwọ̀ kankan láàrin wa mo dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ mọ́ nínú owó lé wọn máa lọ máa bú ọmọ rẹ̀ lówó máa fún lówó nítorí àwọn yẹn tí n bá kó lọ kán lè rí nǹkan tó dáa jẹ wọn náà gba ibà ẹ̀kọ́ mu dání wọ́n máa sọ ládùúgbò máa rà fún wọ́n máa sọ ní ẹbí wọn máa rà fún kò sí nǹkan kan ó ṣe wà yìí súyàlọ́ láìkì jùlọ ayé ní gbogbo oúnjẹ tí bá tún ti ń bọ̀ lálẹ́ màá tún bá ara súyàbọ̀ tí ó rọ̀ ṣàdúrà fún mi. ó dẹ̀ máa ń ṣe dáadáa tẹ́ bá ṣàdúrà fún mi yóò mọ̀ pé mi ìwé ìmọ̀ kiri lé Ọlọ́run. it's alright ẹ kálẹ́ mà ẹ bá mi súnmọ́ fún mi orúkọ yín mà ẹ tún súnmọ́ mà ọmọlúwo ni mà ọmọ Ìbàdàn báwọn bàbá ìṣe jẹ́ ẹ tún ti padà sẹ́yìn ni. ọkọ mi ni wọ́n tẹ́lẹ̀. ok báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ kí. èyí tí wọ́n sọ pé mo gbóyún oṣù 3 kúrò lọ́dọ̀ àwọn yẹn mi gbóyún oṣù 3 kúrò lọ́dọ̀ wọn àwọn kan náà lóyún ó ṣẹlẹ̀ yìí pé mo wà lọ́dọ̀ wọn for the bíi 4 years a dẹ̀ ń wọ́ ọmọ lóòótọ́ wọn try àwọn parents mi náà dẹ̀ try pé nípa àwọn wọ́ ọmọ a dẹ̀ lọ sí hospital ìgbà tá a dé hospital tí wọ́n ṣàlàyé fún wa pé a ṣe àwọn test kọ̀ọ̀kan ìgbà tá a ṣe àwọn test yẹn wọ́n ní ká lọ ṣe àwọn míì wá nígbà tí wọ́n rà wọ́n tí ìgbà tá a wá délé tí mo rà àwọn result tí ó jáde nínú result mo sọ fún wọn pé ẹ jẹ́ ká lọ ṣe àwọn test tí bá sọ fún pé kán jẹ́ ká lọ ṣe àwọn test yìí wọ́n á ní kò sí nǹkan kan tó ṣe àwọn èmi nìkan ṣe èmi láyé ń ṣe àwọn ṣáà ti bímọ rí àwọn ṣáà ti ṣe gbá nǹkan kan mo rò ó pé èmi nìkan ṣe lóòótọ́ èmi náà ti bímọ rí bọ̀tọ́ ọmọ yẹn ti kú kò sí wọn kò èmi nìkan ṣe èmi náà kì í ṣe àgẹ̀ mi náà ti bímọ rí kí wàá ló lè ṣẹlẹ̀ tó fi jẹ́ pé nǹkan ṣe mí tí bá ti sọ fún pé ẹjọ́ tó yọ lọ ẹ jẹ́ ká lọ wọ́n á ní ìyá ni tí má ti mẹ́nu lé báyìí pé kán jẹ́ ká lọ sí hospital báyìí wọ́n lé mi nìkan ṣe ìwọ lórí rẹ̀ ìwọ alálùbáríkà lùlù ní tí bá ti mẹ́nu lé pé kán jẹ́ ká lọ sí hospital nǹkan kan bẹ́ẹ̀ ṣe wọ́n máa ń ná mi gan. àwùjọ bíi láì mo fẹ́ báwo ló ṣe correlate ẹ jẹ́ ká lọ sí hospital gbàgbàgbàgbàgbà. wọ́n á lè tí bá ti sọ pé ẹ jẹ́ ká lọ sí hospital kankan wọ́n á ní ṣe nǹkan tẹ́mi àtàwọn ẹbí mi jọ sọ ni pé àwọn nìkan ṣe pé mi nìkan ṣe nǹkan ò ṣe àwọn àwọn ti bímọ ń tà wọn èmi ní kí n mójútó gbèsè ayé mi nígbà tí wọ́n ti try ẹ̀yìn tẹ́lẹ̀ o tàjọ ń wa tí wọ́n dẹ̀ ṣe gbìyànjú táwọn òbí mi náà ṣe gbìn ìgbà tó yá tí wọ́n sọ pé mi nìkan ṣe mo sá lọ nínú àwọn test tí wọ́n ní ká ṣe mo sá lọ ya scan ṣá wà nù ẹ̀ mo sá lọ ya scan pé ìfìmọ̀ bóyá ilé ọmọ àbí nǹkan kan ló ń ṣẹlẹ̀ sí mi ní inú mo lọ ya scan yẹn ìgbà tí mo ya scan yẹn jẹ́ kó yé mi pé kò sí nǹkan kan tí ó ṣe mí mo sún délé mo sọ fún pé mi sọ fún wọn pé mo lọ ya scan torí wọn ní dá mi lò mo sá sọ fún pé ẹ jẹ́ ká tún lọ sí hospital ẹjọ́ torí tọ́lọ̀ ọjọ́ ń lọ nǹkan kan kíní kan wọn á ní nǹkan ò ṣe àwọn èmi nìkan ṣe nǹkan kan àwọn kankan má kọ̀ọ̀kan dẹ̀ wà nínú àwọn rìsọ́ọ̀tì wọn tí ó jáde
nínú àwọn rìsọ́ọ̀tì wọn tó wà lọ́wọ́ mi gan bí báyìí tí mo mú dání wọn dá mi ló ó wá ṣẹlẹ̀ yìí pé. bí àwọn rìsọ́ọ̀tì yẹn kó máa sọ̀rọ̀ nù. bí a máa sọ̀rọ̀ nù. ó wá ṣẹlẹ̀ wípé tolóyún dé yẹn mo pàdé bọ́ọ̀ nígbà tí wọ́n ní àwọn nǹkan òṣà àwọn ṣàpàdé bọ́ọ̀ kan ní December èmi àti ẹ̀dẹ́ ríra ní January nígbà tí mo parí píríọ̀dù mi ìgbà tó dẹ̀ di February tó yẹ kí n rí tó time tó yẹ kí n rí píríọ̀dù mi tí mi rí mo lọ ra PT mo ṣe test mo rí pé gbé positive wá wọn dẹ̀ sí ní wọ́n travel kó dẹ̀ tó di pé bóyá wọn á dé pé bóyá wọn á tún wá sọ pé àwọn tó fẹ́ mọ̀ súnmọ́ mi pé kinní ni mo ṣe páàkì ẹrù mi kùn lé. ilé wọn ló wà nígbà tó pàdé bọ́ọ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà. bọ́ọ̀ yẹn náà dà. sáfà ni ẹ súnmọ́ kìnnì iṣẹ́ kìnnì orúkọ yín sọ. Abdulkadir Ọlámigòkè. wọ́n làwọn Abdulkadir sọ́wọ́n Ìbàdàn ní. No sir, ọmọ Kwara State. ọmọ Kwara State ní. iṣẹ́ kìnnì ṣe. nǹkan máa ń kẹrin. àfa ni báwo ló ṣe pàdé arábìnrin. ìṣẹ̀lẹ̀ pé a pàdé ní last year August ọ̀rọ̀ táwọn yẹn mi ò sí nìbàdàn mo wà ní Kwara State nígbà yẹn ọ̀wá máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ òbí ṣe kí bóyá kó mi ṣe iná kò tí ìwọ láàrin wa ń gbà yẹn bọ̀ a máa jọ ń sọ̀rọ̀ èmi àti ẹ̀ṣá so ó wá di níjì ẹ̀ yìí mo wá sí Ìbàdàn so ìgbà tí mo wá sí Ìbàdàn yẹn gan gbogbo yẹn mo lose contact ẹ̀ mi ò rí bá sọ̀rọ̀ mi so ẹ̀kọ̀ọ̀kan nígbà mi ti máa wọ Facebook mo máa rí online ìgbà mi bí kò ti log out so time tó bá wọ online màá drop message fún pé yà èyí tó jẹ́ mẹ́ta òkè ló ṣẹlẹ̀ kankan ṣá. níbo lẹ ti pàdé. èmi àti ẹ pàdé ní ìgbà tí mo wá sí Ìbàdàn ní sáìdì Ṣàngó mi rí lè mọ Ìbàdàn dáadáa bọ̀ mo wá sí Ṣàngó nígbà yẹn so ìgbà yẹn èmi àti ẹ pàdé ní. níbo lẹ ti pàdé ní Ṣàngó. ní ọtí Ṣàngó láti pàdé Ìwòrò láti pàdé. níbo lẹ ti pàdé ní Ìwòrò. Ìwòrò láti pàdé. ẹ jọ wọkọ̀ pọ̀ ní. ẹni mo fẹ́ mọ́tò Summit so òun sọ fún mi nígbà yẹn pé ń lọ sí Ọlọ́ṣogbo tó máa rántí so mo kàn gba nọ́mbà yẹn báyẹn gbogbo àtàjẹ máa ń sọ̀rọ̀ mi mọ̀ pé ó ti marry ó sọ pé ó ti marry so àkànjọ máa ń sọ̀rọ̀. wọ́n ti wọlé sọ pé ìpàdé. àpàdé ní last year August. ń bọ̀ August 2024 àbí. bàbá òṣùwò lẹ lọ sí Ìkirè ibi tí bàbá ní kẹ́ gbé lọ láti fún ìtọ́jú. a ti lọ bóyá bẹ̀rẹ̀ bí ọdún 2023 mọ̀ ni. ok 2023 lẹ́sìn lọ. ó dàgbé bí 2023 lánàá. ok ok irú ìjà wo lẹ́yìn àti ìyàwó yín máa ń jà nílé. kò sí ìjà kankan lọ́jọ́ kan ó wùwà kan tó bí mi nínú jù ọjọ́ yẹn jẹ́ ọjọ́ 1/1 bóyá 1/1 2022 or 2023 gbogbo nǹkan múra wálé ní 31st kí káwa náà lè jẹun dáadáa nulẹ̀ àwọn obìnrin kan wá máa ń sọdún ní àdúgbò gbogbo àwọn tá a jẹ́ láńlọ́ọ̀dù pátá ibẹ̀ láti máa ń sọdún. pápápá ni so kí ni mo sábẹ̀ fáwọn pé ilé àwọn obìnrin yẹn ló wá lọ ló gbé sílẹ̀ ìjọ náà ó ṣe wá wọlé mo wá ní kí ni ó wà nínú ilé àwọn obìnrin yẹn. báwo ni. bóyá 2022 1/1 àbí 2023 sa mo ní ìrántí dá. 2022. that's so good kí ló wà nínú ilé àwọn obìnrin yẹn lónìí tí ò sí inú ilé wa ẹ̀ tó fi wá lọ gbalé onílé jókòó ó wá di lálẹ́ mo wá pè pé òun mo fẹ́ súnmọ́ àwọn ọmọ mi wá wọn bá wa sọdún that's so good ẹ bìlí pé kò dá mi lóhùn mo tún wá wọnú ilé mo wá fóun pè ṣẹ̀wọ̀n mi fẹ́ káwọn ọmọ yẹn mọ nǹkan tí kò sá wà mo wá rí káwọn ọmọ yẹn sọ̀tọ̀ bí mo ṣe wá bá nu mo dẹ̀ mú kíní kọ́ọ̀dù bí mo ṣe fi nà pé sọ ò gbọ́ pé mo ń pè ẹ́ nínú ilé ni àbí ṣé mo níyàwó mi lẹ́yìn rẹ ni mo sì sáré bọ́ta lọ́ba lọ sílé àǹtí mi yí alájà nígbà tán rí ìsokùn débẹ̀ ni àǹtí mi àtọkọ wọn bá wá bá ní kí ló ṣẹlẹ̀ bàbá Kudus báyìí òun náà rí ọba ní sórí nǹkan tó rò lẹ́bàá Táíwò so ti lọ́kọ mí ni àbọ̀ ìyá lè ní.